fún ọlọ́mọdé àjẹbí. Àmín. Nínú olówó tọ́lá ń gbòde fún yín mo tọ́lá wọn fún bọ̀dá rẹ kò fábúrò rẹ wá gbé fún ọ. Ọ wá ronú pé tiẹ̀ ti bàjẹ́ rí. Ọwọ́ ń sayé bùlàbùlà kò sọ́dọ̀ tí ó kún tí ì fa. Àwọn tọ́lá ń pè ní nǹkan àtàwọn alágbára àti kómi nínú tí yẹn lè wò ó jẹ. Mo ń sọ ní Ìlọrin ní òru ìjẹta mọ́júmọ́ àná mo ní Nàìjíríà òjò ti sú nísìn ẹlòmíì lẹ́yìn pósítà rẹ̀ tẹ́rí òbítúárì ni ó tẹ̀lé torí yóò ronú kú ni pé yéé sóhun ò jáde mọ́ ni. ẹni Nàìjíríà sì ń pa mí ẹni kí ni èèyàn lóyún kò tí ì bí ó ti sọ súná kalẹ̀ tí ò bá bí ọmọ láàyè mọ́ kọ́. Kálukú ti ń ṣe nǹkan tí kò dájú à ń yọ̀ lórí tó ṣe pé mo ṣe é ṣe. Wa qala lahu mawlahu. Àná sí ẹ̀ka ẹ̀ kápẹ́ ní gbogbo tí yẹn bá fẹ́ àpò ní ẹnu ìdán lọ. Ọkọ̀ yín ọ̀fà ní gbé lọ. Ahlan wa marhaban. Àná sí mo fẹ́ sìn. Kápẹ́ ní gbogbo tí yẹn bá fẹ́ lé yẹn máa ní ni. So yẹ kọ́ màá nẹ́bí òkú níjọ́ ọdún. Kápẹ́ ló sáré lálẹ́ ọdún kọ̀ọ̀la ni kò ní bẹ́ẹ̀ mú lọ yídì kò sáré tó ipá. Hadija ti ń dáàbò bò sóyẹ kó kú bó ṣe kú. Aisha ó sì rọmọ bí bó láyé ju ẹ̀. Ẹ̀yin wòlíì ilẹ̀ jòkó yìí àwọn wòlíì ilẹ̀ jòkó yìí gbogbo ẹ̀dá tó bá mọ̀ ṣe ṣe Ọlọ́run kò ní rí fín kò ní fọ́ sọ̀yà jù Ọlọ́run lè gbé kùtì. Àìmọ̀ṣe sí Ọlọ́run ni pé gbogbo tí bá fẹ́ ní òrì bẹ́ẹ̀ àìmọye wòlíì tọ́lọ̀ fún ẹni tí wọ́n fẹ́ tọ́lọ̀ ń lówó ṣe tó pé ntọ́ wí mú ní fún ọ máa tọrọ fáwọn èèyàn kí n máa gbàdúrà wọn àmọ́ tiẹ̀ kò ní fún ọ. Bi'abdi wa hibbi Mustafa ya Muhammadi. Jẹ́mọ́ ẹ̀ nínà gbogbo dáàtò orí ẹ̀ máa sunkún ara ànábì ló wà ànábì tọ́lọ̀ ní kó lọ jagun wúdù àbí ta ló rà lógun jà ẹ̀sìn ta ló gbé lọ. Àwọn ń sá ní ìdá sì ń wọlé àwọn bù ní ìdá yẹnẹyẹnẹ ṣùgbọ́n ló ránṣẹ́ agbára tó lò ń jọ tí ọ̀bẹ ò rán àgbò nígbà ànábì Ibrahim tó kù lọ́wọ́ rẹ ni kò ló fún Muhammad ni ó ní ẹ máa sá ní ìdá kó máa wọlé látòrí dẹ́sẹ̀. Ẹ dákun tóbi máa lẹ́bi lójú ogun tẹ́bi dìbìtì ẹ̀ àṣírí wò ni wọ́n ní tọ́pẹ́ nìkan ò lè borí ẹ̀. Ẹ jọ sí mo lè sọ̀rọ̀ sẹ́lẹ̀ ò dágun. Bi'abdi wa hibbi Mustafa ya Muhammadi. Àwa asalaam ẹ̀sìn náà dáadáa. Ìmìlẹ̀ àkọ́kọ́ tí yóò ní tí o fi síra láyọ̀ tábí jọ ní Muhammad. Àkọ́kọ́ bẹ̀ ní tafridul kurubat. Kéèyàn ó lọ kọ́ bí ẹ ṣe máa mú ìbànújẹ́ kù fẹ́ dẹ̀gbẹ́ rẹ̀. Ayé rẹ̀ fi dùn ẹlòmíì nínú. Ntẹ́mi fi sinmi nu. Ẹnìkan ní ìmọ̀mọ́ ẹ̀ sinmi, mo ní ìfẹ́ jẹ̀bi Ọlọ́run. Níjọ́ tí n bá ti lóra mi fún dùnú ayé mọ́ sáà wà láyé mọ́nu. Ìpínlẹ̀ ìhàwá ìjàmbá tàtọ́tà. Gbogbo yín tẹ wá ń bí lónìí. Tí ayé sì ń ròyìn yín pé ẹ tóbi. Ẹ wá rẹ̀ nìkan gbá lọ́wọ́ pé mo sọ lágbájá lọ́mọ ọ̀dùnnú ayé rẹ̀ ò dáa. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wá ń sáré tẹ̀lé ọkà aṣọ wọn wá pọ́n. Wọ́n nìkan wá ń dá funfun tó bá yẹ ẹ̀rọ fún dàsí tiẹ̀ náà. Ẹ̀kọ́jú síbi torújú aago ẹni láárí wọ́n kàn ní ẹ mú wá lẹ́sẹ̀ gbọ́gbọ́ lẹ̀ náwó. Ìṣesí mi ni ṣé ìwùsẹ̀ lálẹ́ yìí tí n bá ipò yẹn tí o bá ti mú wá ń yàrá ìwà lọ́wọ́ ni mọ́ Ọlọ́run jẹ́ lómi ò fún mi. Bí wo bá ti fún mi kò sówó mi lápò rẹ̀ nù òun ni ká máa sọkún. Láwọn àtọ́lọ̀ ń ṣe lóore gbogbo ọkọ̀ tẹ́ ẹ̀ tójó ẹ̀ mọ̀ rẹ́ǹtì ẹ̀ kálukú mọ̀ ló gbé tiẹ̀ wá tí ẹ lọ jí gbé lórí gbá ni.
wàhábì lónìí tí a bá kówó rẹ̀ kalẹ̀ ó kan fámìlì ọ̀ sílé wọn. àwọn ẹnìkan náwó nítorí ànábì Muhammad ọwọ́ à ń sunkún. ó láwọn àáfàá láàrè jẹ ẹni tí a bá ti rè jẹ mọ́ kò sínú ayé mọ́nù. وكن لهم kéèyàn ó gbé ìbànújẹ́ kù fọmọlàkejì. ẹbí mi ló lẹ́ni kiri. kápẹ́ láwọn olówó tí bẹ́ẹ̀ Nàìjíríà lónìí ní Òṣogbo state Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe tó. wọ́n rẹ́dí àti gbé ìbànújẹ́ kù fún wa ni kí làwọn wá lọ London. kí làwọn wá lọ Amẹ́ríkà àwọn tó ṣe pé àwọn náà kó òyìnbó lẹ́rú tẹ́lẹ̀. gbogbo àwọn òyìnbó ọpọlọ wọn Nàìjíríà náà ń kó wá àná ń ṣe Volvo àná ń ṣe Peugeot nkankan kálukú wa gbé ìsọ̀tì á torí ìlú owó Nàìjíríà nígbà tí wọn náà ti rí i pé orí ibú ti ń blink báyìí ní ọ̀hún. gbogbo kwesí ìwé yẹn ti ń sọ èbó wáṣẹ́ wá lẹ́yìn àwọn èbó wáṣẹ́ wá Nàìjíríà ni àwọn yẹn máa tasọ wọn máa tasọ fún wa tẹ̀bá dé ẹ́mbásì ní ìsìn ẹ̀rọ ìkógun dé ni kápẹ́nà kìíní wọ́n yẹn tú owó wọn kalẹ̀ ní wọ́n ronú kájá tí wọ́n kú ni wọ́n kábàánújẹ́ kú fún wa àmọ́ ní stéètì kan ò lówó owó tí ìgbẹ́ lápò ẹlòmíì ní stéètì ó lè bọ́ owó yóò sì gbọ́dọ̀ gbọ́ bí adìẹ tó tó pa. tafridul kurbat kákábàánújẹ́ kú fáwọn èèyàn. Now, وكن لهم أخيك فارج. ẹnìkan ní ń jẹun lọ́wọ́ ọjọ́ kan ó wá kú òkèlè tó rìsáàbù òkèlè tí èèyàn máa jẹ kí n káwọn lè kú ọbẹ̀ bó ṣe gbé òkèlè ń dání báyìí ẹnìkan ní fún mi nítorí ọlọ́ ọwọ́ rẹ wá ń ṣe báyìí ó ti fi ọbẹ̀ bá yé òkèlè ń jẹ. Last kilo bi o ti si ori wo wọ́n mi dáadáa wọ́n ṣe báyìí ṣúgà òwòwò mi kì ọ́ sì gba òkèlè lọ́wọ́ mi ọbẹ̀ ní sáré kálára rẹ̀ yìí. ó ní fún mi nítorí tọ́lọ́sẹ̀ ló bá gbé òkèlè lọ. òkèlè kan náà ní bá kéèyàn ó kábàánújẹ́ kó fún yẹn ló bá di àárọ̀ ọjọ́ kejì àṣùbà àjọ náà lọ́mọ rẹ bá ń ṣe ìkókó kan gbé ọmọ rẹ ni. ọlọ́run náà gbọ́dọ̀ jẹ ìwọ ọkọ̀ọ̀kọ̀ yìí gbé ní ọ̀gbọ́dọ̀ rí jẹ ìyá rẹ ti yọ òkèlè lẹ́nu fẹ́nìkan mọ́júmọ́ yìí mo yọ wọn náà kó lẹ́nu tí ó pa ọ. ìdílé hawa ìjàmbá tàtọ́tà. ẹ gbọ́n tí mo wí yé dáadáa. wà kó lè hàmì àkì kàfàrẹ́jì. ẹ máa jẹ́ ẹni tí o máa kábàánújẹ́ kù fọmọ ìyá yín. àwọn ọ̀rẹ́ rẹ̀ ń tẹ̀lé ọ káàkiri. Iléyá wa dé ó ní abámisọdún ọ̀ lè fún ọ ní àgbò èyí náà pa ẹ̀sọdún lè yín mo retí yín nírọ̀lẹ́ o àwọn ọ̀rẹ́ náà wá tójú jọ àwọn ìyàwó jẹ́ ń sunkún nílé àwọn ń jẹran wèrè èmi ò fi gba wèrè lẹ́yìn tí ẹ bá lọ lé ọ̀nà jẹran wèrè níjọ́ ọdún fa ẹ wá fi ìyàwó àtọmọ kalẹ̀ èyí náà wá ń jẹ nǹkan nú ẹran ṣe é rí mú délé gbogbo ẹnu yín ti ń yòoru bí ẹnu Ṣàngó tẹ́ ń jẹjẹkújẹtẹ sífìlà wèrè kalẹ̀ ní ọ̀rẹ́ ǹjẹ́ rí gbédélé. فلا خير أيام الفتى. báyìí ti mẹ tó bá sí ọ̀rẹ́ tó láti báríkà ni yóò ní ẹ̀yin ọ̀rẹ́ mi mẹ́rẹ̀ ní tẹ̀tẹ̀lé mi ká màálù kan ní ẹ̀yin ní ẹ̀pá ẹ̀sọ́dún lẹ́yìn. tó bá di dọ́kẹ̀tà ọdún ẹ̀ máa bọ̀ ẹ̀jẹ̀ ń kẹ́yọ́. ẹ dá ọ̀rẹ́ tó ní ẹ wá kí mi nírọ̀lẹ́ ọdún ṣé ọ̀rẹ́ rẹ ò ní fámìlì. ẹ̀yin olówó tẹ wà níbí ẹnìmí ẹ wá sínú lè ní ọlọ́mọdé ń sínú lè yẹn. mo ti di sínú ilé rẹ ọ̀ìlẹ̀ ní ẹlẹ́ni mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sáré mú délé ìyàwó àtọmọ ẹlòmíì mú gàrí oúnjẹ ọ̀lẹ́ lé ọ̀rẹ́ mú lọ́jọ́ wọn gbóòórùn ẹnu ẹ̀kọ́ jẹ nǹkan lóde
ọ̀rílé wọ̀nù. يوم قضى فيه الحوائج. ẹjọ ẹjẹ kárí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mọ́ bí ẹ̀yin ẹ̀sálàm lára tẹ́ fi kún púrógírámù yìí bẹ́ẹ̀ sì máa tọ́jú àwọn opó bẹ́ẹ̀ sì máa tọ́jú àwọn ọmọ òǹkú kẹ́ nǹkan ṣe Islam tẹ́ bá ń gbọ́ báyìí àsálà báyìí pako báyìí sọ́bòròbò ẹ máa bèrè ó kọ́ wọn mùsùlùmí ni ẹ. ẹ̀yin ẹ lọ bíbélì kọfẹ́ àti máa ru kíní borí léwu ẹ̀dá dúró pẹ̀lú oyún kí ló kọ́ tiẹ̀ mùsùlùmí yẹn àwọn yòókù ti palẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀sìn wọn mùsùlùmí ni ó máa sáré tẹ̀lé mọ́tò olóko mẹ́rin ẹ wà ní ààrà rú yóò tún wá padà wá dúró lójú tó wà. ẹ̀yin máa yìnbá ẹ̀jẹ̀ wọn ti ń gbẹ́ sọ́kàwé mùsùlùmí ni yẹn èmi ló jí orí bẹ́ẹ̀ àwọn olówó tọ́lọ̀ fún àwọn ò lẹ́mìí ṣe ṣùgbọ́n wọ́n ní ọ̀nà church báyìí àní àyè sí o mo ti ní 200 million mo fún ìjọ níye báyìí ẹ máa fi tọ́jú àwọn tí ò ní àádọ́ tó ń sáfù wájú ni ilé ìtọ́sí rùn dé sáfù wájú bílíọ̀nì àtọ́tò kò ní pé ẹ tó ṣe yóò wà lóyún akájí ìgbómú ó ti náà wèrè kan tó gbé fáànù sí létí báyìí kó wọn bá ọ̀run sí rùn. wọ́n tún máa gbé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ kọjá ẹ wo olówó mùsùlùmí ó ti ní 15 naira lápò ó ti ṣe lọ́dọ̀ ọmọ làkótó wọn mọ́ṣáláṣí oníwà sọ báyìí kódà ẹ sálámà ní jimá wọn ò ní fowó àdúrà lẹ ojú wọn lè kankan ni. يوم قضى فيه الحوائج. márùn náà mo fẹ́ kà ẹ lọ kọ́ bí ẹ ṣe máa gbọ́ bùkátà ẹ̀dá àtànẹ́sù ànẹ́sìrì ọkọ̀ yìí jáde mẹ́ọ̀ kára yẹn ṣe àlìjúùdù kéèyàn ó lè tọrẹ mùsùlùmí ò tọrẹ tá a bá ń lọ Ìbàdàn láti Èkó tá a sì lè Èkó láti Ìbàdàn apá ọ̀tún apá òsì iná tàn kìrìtẹ́nì tàn lẹ́ẹ̀ máa fi rí nà owó tí a fi ra dísì lóṣù ó parí mọ́ṣáláṣí wọn iná fẹ́jú kalẹ̀ rárá ni ẹ wá lọ wo mọ́ṣáláṣí Allahu Akbar ẹ̀ ní gbọ́ nílé àlùwàlá báà kan ṣe ń rúkú ẹ̀ kí wọ́n máa dìde ẹnìkan ní sẹ́ẹ̀ ti pé sáà fún mi ẹlòmíì ó kàn sálámà lórí. yóò ní 20 million tó fi kọ́ tọ́ílẹ̀tì lásán orí ibú níbi tí ó kìdí bọ̀ tí ò tó kó kú bẹ́ẹ̀ 20 million yóò sì ti bímọ fẹ́ẹ́ ó yà gbẹ́dẹ́ nínú yóò wá dán ọgbọ́n mú ẹ tún ní 20 million sí títí ń su èló ló fún ilé ọlọ́ ẹ̀yin lẹ́ pè mí o wọ́n sì dojú wá sí kò sọ̀rọ̀ ẹ̀ mọ́. sound system tó lówó mi ń lò ní pálọ̀ rẹ̀ lásán tó bá yín ókè ẹ̀ ní sùn ládùúgbò yóò wá lọ́wọ́ rẹ̀ á ní 1 million n tí kàn fi ń gbá rúnà sọ̀la tí fi ń gbọ́ ìgboro ti dàrú ayé ti fẹ́ dojú dé tẹ́yìn náà bá ti ní tó rọjú kankan ní owó rẹ̀ ẹ wá bí Central Mosque ìlú wọn ẹ́ńjìnì wo lọ́nà fún un. ẹ wo ibi tí wọ́n ń náwó sí ibi tí wọ́n ti gbé ẹ jáde ibi tí wọ́n ti pàdé Ọlọ́run ò sí pa síbẹ̀. ẹ lọ wo táyì ẹ lórí tó tẹ́ sínú ilé rẹ Nàìjíríà kan ti rà ọkọ̀ wa ni ṣùgbọ́n mọ́ṣáláṣí àdúgbò rẹ̀ tẹ́ bá kírun oṣù kan ojú tẹ́ bá fi gbé bàjírí kò lè kú omi ilẹ̀ ilẹ̀ ti dúgùn kò sí bọ́ o nínú ilé Ọlọ́run níbi tí mílíọ̀nù àti ń kírun ẹ dákun àbọ̀wò ni ó jẹ́ bọ́lá pẹ̀lú orí tí mi ń jẹlẹ̀ o. sáà lè máa sọ yókù lọ torí àwọn olówó ti fẹ́ sọ mí lẹ́nu wọ́n rí ọ̀rọ̀ wa ní máa sọ ṣèbáyìí Ọlọ́run ká yílé lọ sọ̀rọ̀ ẹni tí ń roko nù gbó ni ká máa sọ ẹlẹ́ni tí ń pa ẹ máa jẹ tí ń pe jò ó jẹ kí ni wáàsí wọn ló fẹ́ bá lẹ́yìn wí lẹ́ni tó mú ẹ̀gẹ́ tó sún jẹ tó tún mú mi odò lé tó sùn lọ tẹ́jọ́ kọjá gbáyà rẹ̀ tí ò jí sẹ́yìn láwa máa sọ̀rọ̀ rẹ̀. ìkíni ìhàwá ìjà máa tàtọ́ta. kí ni a máa sọ sáwọn ẹni máa wú àná máa jẹ náà àbí máa jẹ sùn dáadáa.
náà tó ti gba kádà gbogbo àárẹ̀ tí olówó gbé lọ sí India tí ó gbé lọ sí Germany báyìí ó fi roko nu gbóúnjẹ ẹni yóò tún náà wà á nìkan ọ̀sẹ̀ mi o dókítà fúnpá fún mi kò sí ti ń ṣe ní ara àti yá sákàlà rádà. ibi tí mo ti kírun sókun láti ń sinmi bá mi mo ní wà tó ṣe pé èèyàn lówó ní fúnpá yín ń ga ẹ̀yin lè jẹ tó wù ilẹ̀ mu ẹ̀ ń sunlé tó obìnrin tó wù ilẹ̀ ń fẹ́ ẹ fẹ́ àlàyé ẹ tó fi àrámù lé ìfúnpá yín ṣe ń ga gbogbo ń tẹ̀lé yẹn jùlẹ̀ wà mọ́yà ni wọn ò ní tí ìkànnì kan tán ẹ tó máa ra lẹ̀ mí tí a bá ti ń kun lé kan lọ́dà ẹ tó máa gbẹ́ kòtò mí lẹ́yìn tẹ̀ lé sinmi tẹ̀ fi kú ẹ gbọ́n tí mo wí ni kápẹ́lẹ́ yẹn máa sinmi ni tí Nàìjíríà dàbí ìlú òyìnbó Clinton kú oníjọba ó lọ lé ní Bush kú oníjọba ó ṣe kí ni ó lọ lé ní kálukú Obama ó kó mbẹ ó lọ lé ní kálukú Nàìjíríà ní ma fẹ́ kú síbi ọtí èyàn ti lówó ọtí ṣe kò kan ọtí ní 2 trillion tí ìrìn àbábà rẹ ò ní mẹ́ta ebi náà tún wá ká olùyọtọ wọn bìbọn tiẹ̀ nípa àkọ́kọ́ tó ṣe ni. ẹ wá ń yípo yàtúfúnà. يطوفون حول الظالمين كأنما. jama tí mo fẹ́ sọ yìí ọlọ́mọdé ó ṣe mí o wọn náà ní kọ́ ọlọ́mọdé ó ṣe ọ ìmáàmù olúwo ni mí.